kú dédé àsìkò yìí, ẹ̀yin náà ni mò ń kí. Ẹ̀yin ò fayé aláyé ṣòdiwọ̀n ayé tiyín tó jẹ́ wípé ẹ̀yin ò láfojúsùn gan-an. Ẹ ò ní nǹkan kan lọ́kàn gbòógì wípé ǹ tẹ́ ẹ fẹ́ fayé tiyín ṣe rèé. Ògèdè ǹ tẹ́ ẹ bá rí lórí afẹ́fẹ́ àbí eléyìí tẹ́ ẹ bá rí lórí ayélujára tàbáwòrán tẹ́ ẹ rí nínú ìwé lẹ fi máa ń ṣòdiwọ̀n ayé tiyín bí lágbájá yìí ṣe rí ni mo ṣe fẹ́ rí, bí lámẹ̀dú ṣe rí ni mo fẹ́ rí, ohun tí làkàṣègbè ń ṣe lèmi náà fẹ́ ṣe. Lágbájá tàmẹ̀dù làkàṣègbè tẹ́yìn fi ń ṣòdiwọ̀n ayé yín, ǹjẹ́ ẹ mọ tí ń bẹ lábẹ́ aṣọ wọn? Ǹjẹ́ ẹ mọ tí ẹ ń fojú winá kí wọn ó tó di tẹ́yìn rí o? Ó ní mo ṣe ní kí n pàkíyèsí wa sí wípé ẹni ó bá fẹ́ gbáyé tó nítumọ̀ yìí láfojúsùn, a ní ń tí ń lé, a ní ń tí ń lé. Àmọ́ bí wọ́n bá ń gbáyé wípé ògèdè tó bá rí téèyàn ń ṣe ló ṣe, ago aláago ò ní jó débi ó fẹ́ lọ bọ̀rọ̀. Èèyàn ó kàn wá máa gbójú kan máa wá ka ọdún báyìí mo mọ̀ pé àwọn bí báyìí mo mọ̀ pé àwọn. Àwọn bàbá sì ní ìbànújẹ́ lọ́jọ́ orí, ipò làgbà. Mo ṣe ní kí n pe àkíyèsí wa pé ká fi àsìkò sílẹ̀ láti ṣe ohun tó lè mú ayé tàwa náà nítumọ̀.